èèmọ̀ lẹ́kọ̀ọ́, bàbá fún ọmọ rẹ̀ lóyún, ẹ̀gbọ́n rẹ̀ náà tó fipá bá a láṣepọ̀. ìpè rabandẹ lọ́pọ̀ àwọn èèyàn tó gbọ́ sí ìròyìn náà ni wọ́n ń gbé bàbá kan àti ọmọ ẹ̀ṣẹ́ o. bàbá táwọn wí yìí Kẹ́hìndé Adélékè lórúkọ ẹ̀, ọmọ ọdún 62 62 years of age ni. bẹ́ẹ̀ ni ọmọ ẹ̀ tí wọ́n jọ ṣiṣẹ́ bíi Ayọ̀mídé Adélékè lòún jẹ́, ọmọ ọdún 19 19 years of age ni o. agbègbè Eneluda ní Sa Street tó wà ní Ìjẹ̀ṣà Tẹ̀dó nípínlẹ̀ Èkó ìṣẹ̀lẹ̀ kàyéfì má ti ṣẹlẹ̀ o. Yorùbá tó gbọ́ pé ìṣẹ̀lẹ̀ Kẹ́hìndé fipá bá ọmọ ẹ̀ sùn tó ń kóná fún kárakára ń gbogbo ìgbà, ṣùgbọ́n kò mọ̀ pé ọmọ ẹ̀mí náà yan Ayọ̀mídé òun náà tó ń bá àbúrò ẹ̀ náà bá láṣepọ̀. ṣùgbọ́n o, nígbà tí ọmọ kékeré tó lóyún mọ́ bàbá àtọmọ ẹ̀ lọ́wọ́ tí wọ́n béèrè ta ló fún un lóyún, ìlàṣírí mà tó bàbá àtọmọ ló ń bá láṣepọ̀ pọ̀ o. nígbà tí ọmọ fi ẹkún tó fi jẹ́wọ́ pé bí dádì òun ṣe ń bá òun láṣepọ̀ ní ẹ̀gbọ́n òun Ayọ̀mídé náà tí òun mọ́lẹ̀ tó ń bá òun láṣepọ̀. ìṣẹ̀lẹ̀ ariwo ńlá sọ lágbègbè Ìjẹ̀ṣà Tẹ̀dó o, táwọn èèyàn mú ariwo ńlá bọ ẹnu tí wọ́n ti fọlọ́pàá gbé bàbá àtọmọ ẹ̀. lọ́sẹ̀ tó kọjá yìí ni bàbá àtọmọ fojú ba ilé ẹjọ́ májísírèètì agbègbè ọgbà tó wà nítòsí Agége nípínlẹ̀ Èkó, ṣùgbọ́n onídàájọ́bìnrin Óhè Ọláyínká ó sún ọjọ́ ìgbẹ́jọ́ síwájú di 20 oṣù kejìlá ọdún yìí, ṣùgbọ́n tí kò jẹ́ kí wọ́n gba béèlì àwọn méjèèjì rárá, ìyẹn pé ọgbà ẹ̀wọ̀n èmi wọn yóò wà ní ọjọ́ ìgbẹ́jọ́. ọ̀pọ̀ àwọn èèyàn ló ń sọ pé ẹ̀wọ̀n gbére ni kí wọ́n ju bàbá àtọmọ ẹ̀ sí fún bí wọ́n ṣe bá yé ọmọ àtàbúrò wọn jẹ́, bẹ́ẹ̀ làwọn èèyàn ń fèpè ńláńlá ni wọ́n fi